Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé next video tó ń bọ̀, mo fẹ́ ṣàlàyé báwo ni Ògún ṣe délé ayé. Ògún sí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé. Báwo ni òrìṣà bíbọ àbí ẹ̀sìn ìbọ̀rìṣà, báwo ló ṣe délé ayé? Òun ni a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ á wò pé ìtàn yìí ó yàtọ̀ sí ìtàn Yorùbá. Bẹ́ẹ̀ ni, kì í ṣe ìtàn Yorùbá, ìtàn gbogbo ayé ni. Nítorí pé ìhà tí ọ̀rọ̀ ilé ayé máa ń kọ sí gbogbo ẹ̀yà, ó máa ń yàtọ̀ síra wọn. Ìgbà tí ilé ayé bẹ̀rẹ̀ nínú Báíbù, ó yàtọ̀ sí ìtàn ilẹ̀ Yorùbá bí ayé ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwa ti Yorùbá. Ṣùgbọ́n ọgbọ́n kan tí mo fẹ́ kí kálukú wa gbọ́n òun ni pé ibi tá bá ilé ayé dé lónìí, bí àwọn nǹkan bọ́ bá ṣe discover ara wọn, bóyá òyìnbó ló discover wọn, ipọ́n wà ní ibi báyìí báyìí. Wọn ò gbọ́rọ̀ Jésù rí, wọn ò gbọ́rọ̀ Kùránì rí. Ẹ mọ̀ pé ilé ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí wọn ni, tó bá padà gba Islam àbí wọ́n gba Christianity lọ́dọ̀ tí wọn, ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. So Bible ló máa wá tọ́ wọn sọ́nà pé kì í ṣe ìgbà táyé bẹ̀rẹ̀ nìyẹn, ayé ti wà tipẹ́. Ṣùgbọ́n ní ẹ̀sìn ìbílẹ̀ tí wọn, níbi tó ń ṣẹ̀ṣẹ̀ discover yẹn, ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn. Kò dàbí àlèfáyé tí wọ́n wé àwa tó yẹ pé ọ̀tọ̀ nígbà tí ayé ti wà tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ti wà. Lọ́dọ̀ ti ìtàn Yorùbá, ayé bẹ̀rẹ̀ ní àtorí ìgbà Noah. Ìyẹn la máa fi máa gbọ́ pé ọ̀rọ̀ ẹ̀kún omi á máa wà nínú ìtàn Yorùbá. Ṣùgbọ́n lọ́dọ̀ àwọn oníbíbélì, lọ́dọ̀ tí wọn nílùú wọn, nínú bíbélì tán há sí gbogbo àgbáyé káàkiri, ayé ti wà síwájú ìgbà ayé Noah. So ìtàn tí mo fẹ́ sọ yìí kì í ṣe ìtàn ilẹ̀ Yorùbá. Èmi ò dẹ̀ sọ pé ó superb ju ti Yorùbá lọ àbí ti Yorùbá ó ṣe authentic ju eléyìí lọ. Ìhà tọ́rọ̀ kan kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bíbélì, n ta fẹ́ sọ ni pé báwo ni ẹ̀sìn ìbílẹ̀ ṣe bẹ̀rẹ̀. Bákan náà, báwo ni Ògún, báwo ló ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bíbélì bó ṣe sọ. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ bíbélì, tẹ́lẹ̀ kò sí ẹ̀sìn ìbílẹ̀, tẹ́lẹ̀ kò sí Kristẹni, tẹ́lẹ̀ kò sí Mùsùlùmí. Ayé ṣàkàn wà ní àwọn tí wọ́n mọ Ọlọ́run, wọ́n mọ Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe ẹ̀sìn kan náà ń ṣe náà fi mọ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ kò mọ̀ pé Ọlọ́run kan wà níbì kan. Kì í ṣe pé ẹ̀sìn kan náà ń ṣe tí wọn ò fi mọ̀ pé Ọlọ́run wà níbì kan. Bí làákàyè kálukú bó bá ṣe rí ni láyé ìgbà yẹn. Torí àríyànjiyàn ó máa ń sábà ṣẹlẹ̀ tó bá sọ pé ẹ̀sìn ìbílẹ̀ ló kọ́kọ́ dé ilé ayé. Ṣùgbọ́n nínú ìtàn tí mo fẹ́ sọ yìí, ibẹ̀ láti mọ̀ pé ìjẹ́ ẹ̀sìn ìbílẹ̀ ló kọ́kọ́ dé ilé ayé ni, ìjẹ́ ẹ̀sìn Mùsùlùmí ni, ìjẹ́ ẹ̀sìn Kristẹni ni, ẹ̀sìn wo ló kọ́kọ́ dé ilé ayé. Ìwọ ṣá farabalẹ̀ kó gbọ́ mi. Àwọn ẹ̀rí tí mo bá sì fi ń ti ọ̀rọ̀ mi máa lọ yẹ̀ wò ni, má jiyàn. Tó bá wá yẹ̀ wò tí ọ̀rọ̀ rí bí n ṣe sọ, àyè wà láti sẹ́ndì ọ̀rọ̀ ẹ sábẹ́ kọ́mẹ́ǹtì post yìí. Gbogbo ẹni tó bá gbọ́ post yìí, ní tó ń ṣàǹfààní ni. Ẹ bá mi share kiri kọ́pọ̀lọpọ̀ èèyàn kó gbọ́. Ẹni tó ti fi ẹ̀sìn Kristẹni tó ti fi brainwash kó gbọ́. Ẹni tó fi ẹ̀sìn ìbílẹ̀ brainwash kó gbọ́. Ẹni tó fi ẹ̀sìn Mùsùlùmí brainwash, ẹ jẹ́ kó gbọ́. Kó tó di pé èèyàn lè bọ́ nínú kọ́ máa brainwash èèyàn sínú ẹ̀sìn, ó dìgbà tí wọ̀ gangan fúnra ẹ̀ tó bá ready fún t'Ọlọ́run, tí wọ̀ gangan fúnra ẹ̀ tó ní interest sí ọ̀rọ̀ Ọlọ́run tó sì ṣàbòsí. Ìwọ tó wá ń gbọ́ ọ̀rọ̀ yìí, má ṣàbòsí. Open mind ẹ láti gbọ́ òótọ́ kí ìwọ náà wá ṣe ìwádìí lé lórí ni. Kì í ṣe pé kó ti máa conclude mind ẹ kó tó gbọ́ àwọn ọ̀rọ̀ yìí. Zero mind ẹ nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Kó wá mú ìntàbásọ, kó wá ṣe ìwádìí lórí ẹ̀,
kó wá mú tó bá fẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n wọ́n tó bá yẹ kó ti conclude pé wọ́n fẹ́ máa defend ògùn ìbílẹ̀ ni, wọ́n fẹ́ máa defend babaláwo ni, o ò lè gẹ́ẹ̀tì òótọ́. Bẹ́ẹ̀ sì ni wọ́n tó bá ní mind pé mo fẹ́ mú proof pé a lè ṣògùn, mo fẹ́ mú nínú post yìí, wọ́n náà ò lè gẹ́ẹ̀tì òótọ́, nítorí pé o ti ní one intention or the other kó tó di pé o lè gbọ́ post. Gẹ́gẹ́ bí ìtàn tí mò ń sọ bọ̀, níbẹ̀rẹ̀ ilé ayé kò sẹ́sìn. Àwọn tó wà nílé ayé ńgbà yẹn wọn ò ṣẹ̀sìn kankan, wọ́n ṣà wà nílé ayé. Àwọn kan wá ronú pé wọ́n tiẹ̀ sọ pé Ọlọ́run wà lókè, ẹ jẹ́ ká wá lọ sí òkè yẹn, ẹ jẹ́ ká wá Ọlọ́run náà lọ sókè yẹn, ká lọ ka mọ́bẹ̀ tó bá jẹ́ pé wà ńbẹ̀ lóòótọ́ àbí kò sí ńbẹ̀. Àwọn tá à ń sọ yìí wọn ò lẹ́sìn kankan, wọn ń ṣe lẹ́sìn ìbílẹ̀, bẹ́ẹ̀ sì ni wọn ń ṣe Muslim, wọn ń ṣe Christian. Ẹ̀sìn ò tí bẹ̀rẹ̀ nígbà náà. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé gẹ́gẹ́ bí àlàyé inú Bíbélì. Ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ òun náà pè ní Shinar. Shinar lórúkọ ìlú yìí. Wọ́n wá ń lọ, wọ́n kọ́lé yìí ó ń lọ sókè, wọ́n kọ́lé yìí ó ń lọ sókè. Ìgbà tán wá kọ́ ilé yìí dé ibì kan, Ọlọ́run wá wò pé ìgbìyànjú ẹ̀yin ẹ̀dá òní tẹ̀ ń ṣe, Ọlọ́run fẹ́ fi àjùlọ, ó fẹ́ fi hàn àwọn èèyàn yìí. Ọlọ́run wá ní pé ó dáa o, èdè yín kó má yẹra yín mọ́. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ Bíbélì, èdè kan ní gbogbo àgbáyé sọ nígbà náà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìlú wọn ì tí discover láyé ìgbà náà. Èdè wọn ò bá yẹra wọn mọ́. Bẹ́lẹ̀ ṣe ń sọ pé ẹ jẹ́ ká mọ̀ dókè, eléyìí rò pé ká wo wálẹ̀ ló ń sọ. Wọ́n bá wo ògbólé tán kọ́, wọ́n bá wo wálẹ̀. Èdè wọn wá dàrú. Èdè tó dàrú yẹn ló fi di pé gbogbo àgbáyé di èní èdè wa ò papọ̀. Wọ́n wá pe ìlú náà ní Babel. Ìtumọ̀ Babel ni ibi tí èdè ti dàrú. Babel yẹn túmọ̀ sí kí nǹkan dàrú lédè àwọn Hebrew àbí Greek sì ni èdè wọn lọ́dọ̀ wọn lọ́hùn, kí nǹkan dàrú ló ń jẹ́ Babel. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ẹ̀sìn ìbílẹ̀ ò tí bẹ̀rẹ̀ nígbà náà, Mùsùlùmí ò tí bẹ̀rẹ̀, Kristẹni ò tí bẹ̀rẹ̀. Àwọn áńgẹ́lì kan wà, Bíbélì ò sọ iye wọn, ṣùgbọ́n téèyàn bá lọ sínú Suratu Bakara nínú Kùránì jẹ́ kó yé wa pé méjì ni àwọn áńgẹ́lì náà, ṣùgbọ́n Báíbù kò sọ iye wọn, ṣùgbọ́n plural ni Báíbù náà lò, wípé wọ́n ju ẹyọ kan lọ. Tá bá lọ sínú ìwé Genesis orí 6 ẹsẹ̀ 1, ẹ mọ̀ pé gbogbo ẹni tí kì bá ti ń ṣe èèyàn, tó bá ti jẹ́ pé ẹ̀dá kan tọ́lọ́run dá tó wá láti ọ̀dọ̀ Ọlọ́run ni, tí kì í ṣe ordinary èèyàn bíi tiwa ẹlẹ́ran ara báyìí, wọ́n máa ń pè wọ́n ní ọmọ Ọlọ́run nínú Bíbélì. So tẹ́ bá lọ sínú ìwé Genesis orí 6 ẹsẹ̀ 1, ọmọ Ọlọ́run náà ni wọ́n lò fún àwọn áńgẹ́lì yìí. Àwọn áńgẹ́lì yìí ni àwọn áńgẹ́lì tí wọ́n sọ fún Ọlọ́run pé àwọn èèyàn máa dẹ́ṣẹ̀ ni, kí ló dé tọ́lọ́run dá èèyàn. Gẹ́gẹ́ bí Kùránì ṣe fìdí ẹ̀ múlẹ̀, àwọn áńgẹ́lì wọ́n ríra wọn bí ẹni pé àwọn dáa ju èèyàn lọ, ṣùgbọ́n ọmọ ènìyàn òun ni Ọlọ́run nífẹ̀ẹ́ sí jù. Ọlọ́run wá fẹ́ fi yé àwọn áńgẹ́lì yìí pé ọlá pé ẹ jẹ́ áńgẹ́lì lẹ̀ fi dẹ́ṣẹ̀, tóun bá dẹ́yìn náà ní èèyàn ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn náà. Ọlọ́run wá fi yé wọn bẹ́ẹ̀. Ọlọ́run wá láti lè fi àjùlọ wọn àwọn áńgẹ́lì, Ọlọ́run wá lé wọn wá sílé ayé. Ìgbà tán dé ilé ayé, ìlú tí wọ́n ti fẹ́ kọ́lé dọ́dọ̀ Ọlọ́run, Bábélì yìí òun ni àwọn náà dé sí. Ìgbà tí wọ́n dé sí Bábélì, wọn dàbí èèyàn, wọ́n gbé àwọ̀ èèyàn wọ̀ lóòótọ́, ṣùgbọ́n yàtọ̀ sí ọmọ èèyàn, torí àwọn ọgbọ́n kan wà, àwọn ìmọ̀ kan wà táwọn ti ní gẹ́gẹ́ bí áńgẹ́lì. Bó ṣe wá dé ilé ayé tán ti gbáwó èèyàn wọ̀, wọ́n fẹ́ yàwó, bẹ́ẹ̀ sì ni wọ́n bímọ. Tẹ́ bá wo Genesis orí 6 ẹsẹ̀ 1, ẹ máa kà bọ̀, ẹ̀yin náà gẹ́tì in tí mò ń sọ. Bó ṣe wá fẹ́ yàwó tán bímọ yìí, àwọn bàbá yìí tó jẹ́ áńgẹ́lì ni wọ́n tán gbáwó èèyàn wọ̀, àti àwọn ọmọ tí wọ́n bí, wọn ò dàbí ẹlẹ́ran ara bíi tiwa. Àwọn agbára kan wà lára wọn gẹ́gẹ́ bí áńgẹ́lì. So àwọn agbára yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi kọ́ àwọn èèyàn wípé ó dáa,
ṣé òjò ń dà yín láàmú, ẹ fẹ́ kójò rọ̀ mọ́, ó yẹ mú ewé yìí, ẹ mú eléyìí, ẹ fi ṣe báyìí, òjò ò ní rọ̀. Wọ́n sì ṣe òjò rọ̀ lóòótọ́. Ṣé orí ló ń fọ̀wọ́? Ó yá mú ewé yìí, mú eléyìí náà, ó yá ṣe báyìí, fi ẹranko báyìí kó fi kún, tó bá fi kún orí fífọ́ á lọ. Àwọn èèyàn sì rí pé orí fífọ́ ó ń lọ lóòótọ́. Ṣé ká pe idán ni? Ó yẹ mú nǹkan báyìí, ẹ mú nǹkan báyìí, ẹ fi ṣe báyìí, idán ni. Àwọn èèyàn sì fi padán, ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n wá rò lẹ́mìí ara wọn pé ọlọ́run wo la tún wá ń wá kiri, ṣe bí àwọn ọlọ́run náà ló ti wá bá wa yìí. Àwọn èèyàn wọ́n wá gba àwọn èèyàn yìí ní ọlọ́run. Àwọn áńgẹ́lì yìí wọ́n kọ́ àwọn èèyàn ní nǹkan púpọ̀. Ìgbà tó wá yá, àwọn èèyàn wá gbàgbọ́ pé kò sí nǹkan kan tó ń jẹ́ ọlọ́run mọ́. Ẹ sì mọ̀ pé ẹ̀mí àwọn áńgẹ́lì a lè pè wọ́n ní àlùjọ̀nú, torí pé àwọn ọmọ wọn tí wọ́n bí àlùjọ̀nú ni àwọn áńgẹ́lì yìí bí. Ẹ mọ̀ pé áńgẹ́lì àlùjọ̀nú ẹyọ kan ó lè lò 2000 years láyé. So ìgbà tí àwọn bàbá yìí tán wá bí ọmọ rẹpẹtẹ, alágbára ni àwọn ọmọ wọn náà. Tẹ́ bá ka Yorùbá Bible, ó sọ pé àwọn ọmọ wọn, àwọn ni akọni ìgbà náà. Má jẹ́ kí wòlíì brainwash ẹ, má jẹ́ káfà brainwash ẹ. Ìwọ gan sì rèé, má brainwash ara ẹ. Wọ́n láwọn ọmọ wọn ò ní àwọn akọni ìgbà náà. So àwọn ọmọ wọn yìí làwọn èèyàn wá ń respect àtàwọn bàbá yìí. Ìgbà tí ìwà bàjẹ́ ó wá pọ̀ ní orílẹ̀ ayé, lọ́lọ́run wá rán Nóà, lọ́lọ́run wá rán wá sílé ayé. Ìgbà tọ́lọ́run rán Nóà, tọ́lọ́run rán wá sílé ayé, gbogbo ìgbà yẹn ẹ̀kún omi ò tíì dé. Ayé Nóà ni ẹ̀kún omi ló wá pa gbogbo ayé rẹ́. Nígbà náà kì í ṣe kó pa gbogbo ayé rẹ́ pátápátá. Àwọn ìlú tí àkọsílẹ̀ Báíbù dé òní ó parẹ́ nígbà náà. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe gbogbo èèyàn tó wà níbẹ̀ náà ló kú. Àwọn kan wọ́n escape nítorí pé wọ́n gbọ́rọ̀ sí Nóà lẹ́nu. Ṣé wá rí àwọn ọmọ tí àwọn áńgẹ́lì yìí bí àti àwọn áńgẹ́lì yìí náà fúnra ara wọn tán ti di àlùjọ̀nú yìí, wọ́n wá sá káàkiri gẹ́gẹ́ bí ìmọ̀ Bíbélì. Èyí tó sá nínú wọn sínú omi, òun làlùjọ̀nú inú omi. Èyí tó sá sí ara igi, òun ló di àlùjọ̀nú ara igi. Èyí kọ́ wọ lọ́gbọ́n, ìwọ wòlíì. Tá bá ṣe àkíyèsí, ẹ rí pé ní gbogbo 90s àwọn pásítọ̀ máa ń jiyàn, wọ́n á ní kò sí nǹkan kan nínú omi. Àwọn tó ń lọ bọ Ọ̀ṣun, wọ́n kàn waste time ara wọn ni. Àwọn àfáà náà wọ́n á ní kò sí nǹkan kan nínú omi, kò sí nǹkan tó ń jẹ́ màmí wọ̀tá, kò sí nǹkan kan tó ń jẹ́ Ọ̀ṣun. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, àwọn òyìnbó lọ́lọ́run lò tó ṣe pé wọ́n mú àwọn ọmọ màmí wọ̀tá, la ṣẹ̀ṣẹ̀ gbà pé àṣé àwọn àlùjọ̀nú kan wà nínú omi lóòótọ́. Ìwọ náà o lè kọ́gbọ́n nínú ọ̀rọ̀ yìí. Kì í ṣe gbogbo nǹkan lèèyàn condemn. Wà níwọ ò nímọ̀ nípa ẹ̀. Àwọn tán bá sì nímọ̀ nípa ẹ̀, tán bá ń sọ, ò ní bá wọn jiyàn torí ìwọ ò nímọ̀ nípa ẹ̀. Yálà ẹ̀sìn tí ẹ ò sọ àbí ìwọ ò understand ẹ̀sìn ẹ débẹ̀. So gẹ́gẹ́ bí ìtàn tí àwa ń bá lọ, àwọn tí wọ́n wá jálùjọ̀nú tán wà nínú omi tán fọ́n káàkiri yìí, ìgbà tí ayé tó wá padà di pé ẹ̀kún omi lọ, ọ̀pọ̀lọpọ̀ wọn ò padà sí ayé bọ́n ṣe wà tẹ́lẹ̀ mọ́, nítorí àwọn ibi tí wọ́n sá lọ wọ́n ti ń gbádùn àwọn ọbẹ̀ jù pé kán wà láàrin ọmọ ènìyàn lọ. Ìyẹn ni bí a ṣe rí àlùjọ̀nú nílé ayé, báwọn àlùjọ̀nú ṣe délé ayé nìyẹn. Àwọn àlùjọ̀nú tó wá jẹ́ ọmọ àwọn bàbá tó kọ́ àwọn èèyàn ní àwọn àṣírí bọ́n ṣe ń lo ewé, bọ́n ṣe ń lo egbò yìí náà, àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn tí èèyàn bá rìn pàdé wọn ní ibikíbi. Àtẹ tó dá nínú ewé àtegbò, èyí tó ṣe fi ṣe àìdá, wọ́n kọ́ àwọn èèyàn. Èyí tó ṣe fi ṣe dáadáa, wọ́n kọ́ àwọn èèyàn. Ọwọ́ tiẹ̀ ló wá wà pé èwo nìwọ rí gbámú níbẹ̀. Bí ewé àtegbò bó ṣe délé ayé nìyẹn. Àwọn ọmọ tí wọ́n wá ń bọ àwọn bàbá yìí, àwọn ni ẹ̀sìn àkọ́kọ́ tó kọ́kọ́ délé ayé. Torí gbogbo ìgbà tí à ń sọ yìí, Nóà kò mẹ́sìn wá. Torí ẹlòmíà ni Nóà ńkọ́ ṣe bójíṣẹ́ Ọlọ́run ni. Ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ, a sọ̀rọ̀ òjíṣẹ́. Kò sẹ́ni tó lè ka iye òjíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ló mọ bó ṣe mú gbogbo wọn wá, àti tó lórúkọ, àti tí ò lórúkọ, àti tá gbọ́ orúkọ ẹ̀ rí, àti tá gbọ́ rí, ètè tó wá lálùjọ̀nú, ètò tó wá ní èèyàn, gbogbo Ọlọ́run ló mọ bó ṣe ń ṣe. Ọ̀tọ̀ ni ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run,
ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ẹ̀sìn. Òjíṣẹ́ Ọlọ́run míì wà tó ṣe pé fámílì ẹyọ kan péré ló wá jíṣẹ́ fún, kì í sì sọ̀rọ̀ ẹ̀sìn ló wá bá wọn sọ. Àwa ni kíní yẹn ò kí ń yé, la máa ń da gbogbo ẹ̀ pọ̀, pàápàá jùlọ àwa Muslim. Gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tó bá ka Kùránì dáadáa, wá máa bá àwọn nǹkan kan pàdé, a máa yà ẹ́ lẹ́nu pé ó jọmọ́ tí Lékan Sàlámì sọ. Ṣùgbọ́n tó bá kàn bá ṣe ń sọ yìí kò ní wọ̀ ẹ́ létí, ẹlòmíì àti ẹ̀ máa takò nínú máìdì ẹ̀ pé ọ̀rọ̀ Kùránì ṣé lè wá papọ̀ mọ́ ọ̀rọ̀ Kùránì. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà ńbẹ̀. Ìwọ ka Súrátù Bákọ́rà, wà á rí pé àwọn àlùjọ̀nnú méjì tí mo dárúkọ yìí tó yẹ pé áńgẹ́lì ni wọ́n kán tó di àlùjọ̀nnú nígbà tán dé àárín ọmọ ènìyàn, wà á rí pé Kùránì dárúkọ wọn. Ó dà pé Ayit àti Malut ni orúkọ wọn nínú Kùránì ní Súrátù Bákọ́rà, Quran chapter 2. Mi ò rántí fásì yẹn, ṣùgbọ́n kì í ṣàtìbẹ̀rẹ̀ Súrátù Bákọ́rà. Wo bẹ̀rẹ̀ sí ní wò láyé àti àyà bíi 200, kò máa wò lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìwọ tó bá ṣe pé o ò ní mọ̀ nípa àwọn kinní tó yẹ pé ọ̀rọ̀ àfáà ló ń gbọ́, kì í ṣe pé ìwọ gangan jẹ́ researcher, o kì í ṣe tó ń wádìí, ọ̀rọ̀ ẹnu àfáà ni ìwọ máa ń gbọ́. Àfáà tó bá kọ̀ndẹ́mù ẹ̀ fún ẹ, o ti kọ̀ndẹ́mù náà nìyẹn. Ó pọ̀ láàrin àwọn ọmọ kéwú, wọn ò gbọdọ̀ mẹ́nu láfáà mi, àfáà mi. Ìwọ gan lè ní mọ̀ jàfáà yẹn lọ tó bá bẹ̀rẹ̀ research lónìí. Àwọn kankan tí ò yé àfáà yẹn Ọlọ́run lè fi yé wọ. Ṣùgbọ́n àwọn ọmọ generation yìí, àfáà mi la máa ń bá kiri. So àwọn àlùjọ̀nnú yìí ló wá ń kọ́ àwọn èèyàn ní ọ̀rọ̀ ìwé àtegbò. Wọ́n wá kọ́ wọn títí tó fi di pé àwọn wòlíì tó mú ẹ̀sìn wá, wọ́n wá dé. Kò sẹ́sìn tẹ́lẹ̀. So tán bá ń sọ fún ẹ pé ẹ̀sìn ìbílẹ̀ òun ni ẹ̀sìn àkọ́kọ́, àwọn ẹlẹ́sìn àbáláyé, òótọ́ báwọn ṣe ń rò pé ó jẹ́ ẹ̀sìn àbáláyé ó yàtọ̀. Bí ó ṣe jẹ́ ẹ̀sìn àbáláyé ó yàtọ̀. Torí ẹlòmíì ọ̀rọ̀ Nàìjíríà ló máa fi judge. Nítorí pé ẹ̀sìn yẹn là ń ṣe kóyìnbó tó mú ẹ̀sìn tiwọn wá. Àwọn Muslim náà wá ní láéláé Abraham ẹ̀sìn Islam ló ṣe. Kábráhàmù tó dé ẹ̀sìn ìbílẹ̀ ti wà. Nítorí pé àwọn bàbá tí mò ń sọ yìí, àwọn náà fi bẹ̀rẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bíbélì àti ẹ̀kọ́ Bíbélì ṣe ṣàlàyé ẹ̀. So ẹ̀sìn Islam ló kọ́kọ́ dé, ẹ̀sìn ìbílẹ̀ ló kọ́kọ́ dé, kò sí ní ta fẹ́ gbà ń bẹ̀. Àìmọ̀ kan ló yẹ ká máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí. Ẹ̀sìn kan ló kọ́kọ́ dé, ìyẹn ò ní kí mi dé kó má gba ọ̀gá lọ́wọ́ èyí tó kọ́kọ́ dé. Ìyẹn ò sì sọ pé èyí tó kọ́kọ́ dé yẹn náà ni ò da. So ọ̀rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ Muslim and Christian ó dàbí APC àti PDP ni. Kálukú máa roko sí side ọ̀dọ̀ ẹ̀ ni. Ṣùgbọ́n àwa tó bá jẹ́ afẹ́kẹ́kọ̀ọ́, a máa ń jẹ́ researcher ni. Ẹ rí pé nínú ọ̀rọ̀ yìí kò fi hàn pé ẹni tó ń sọ̀rọ̀ yìí Muslim ni àbí Christian. Bí gbogbo ọ̀dọ́ ṣe gbọdọ̀ rí nìyẹn tó bá fẹ́ kàn brainwash ẹ sínú ẹ̀sìn kan. Èèyàn tó bá farabalẹ̀ tó bá jẹ́ researcher, ẹ̀sìn tó bá wá fẹ́ ṣe, wá lè mọ ìdí tó fi ń ṣe, wá sì lè fìdí múlẹ̀ dáadáa nínú ẹ̀sìn náà. Kì í ṣe pé pásítọ̀ wá sọ pé, àfáà wá sọ pé. Ṣé wá rí ibi tí a wá bá ìtàn dé, òun ni ibi táwọn àlùjọ̀nnú tó ti ń kọ́ àwọn èèyàn ní nǹkan àṣírí. Ṣé wá rí láti ìgbà yẹn àwọn ìlú tó ní ẹ̀sìn, a sọ̀rọ̀ Nàìjíríà o, ìlú tó ní ẹ̀sìn, wọn ò wá kí ń kóyan àwọn tewétegbò yìí, wọn kì í kó kéré. Ṣùgbọ́n èyí tó lè ṣe wọ́n láǹfààní làwọn máa ń múlò ń bẹ̀. Èyí tó lè ṣe wọ́n láǹfààní náà máa ń múlò ń bẹ̀. Ṣé wá rí ẹ̀kún omi tó gbé àwọn àlùjọ̀nnú káàkiri, àwọn àlùjọ̀nnú tó wá sí Áfríkà, ẹ̀kún omi náà òun náà bá dé. Ìmíì wà inú igi tó ń kó sí káàkiri ló ti dé Áfríkà. Bó ṣe wá dé Áfríkà yẹn náà, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kọ́ wa ní nǹkan oríṣiríṣi. Àwọn èèyàn wá sọ wọ́n di nǹkan tí wọ́n máa bọ̀ gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà wọ́n ní another story láti lè proof ẹ̀sìn táwọn ń ṣe. A condemn wọn, ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa ìlànà tí Bíbélì àti Kùránì tó gbé kalẹ̀, òun là ń sọ. A sọ ìlànà ẹ̀sìn Yorùbá. So bọ́n ṣe wá sí Áfríkà tán lọ sí Asia lọ káàkiri yẹn, àwọn wá lọ pín ẹ̀sìn ìbílẹ̀, wọ́n lọ pín káàkiri gbogbo ìlú ni.
àwọn áńgẹ́lì tó tá à ń sọ yìí tán di àlìjọ̀nú yìí kì í ṣe pé ẹ̀ṣẹ̀ náà wá kó àwọn èèyàn. Nínú àwọn agbára kan tó wu Ọlọ́run pé kéèyàn padà mọ̀ nípa ẹ̀ lọ́lọ́run lo àwọn láti wá pín ní gbogbo ilé ayé. Ìwọ tó bá wá ní àǹfààní sí àwọn agbára náà, agbára ìmọ̀ là ń sọ o, kì í ṣe agbára òkùnkùn, agbára ìmọ̀. Torí àwọn tí wọ́n wá kọ́ àwọn èèyàn ní kinní kì í ṣe ẹgbẹ́ náà mú wá, kì í ṣe ẹgbẹ́ òkùnkùn náà mú wá, agbára ìmọ̀ náà wá fún àwọn èèyàn. Látìgbà tí wọ́n wá ti kọ́ àwọn èèyàn ní Áfíríkà, à ń lo ewé àtegbò, àwọn òyìnbó náà wọ́n ń lo ewé àtegbò. Kódà àìmọye ìgbà ni ọ̀rọ̀ herbs ni ó farahàn nínú Bíbélì. Fún àpẹẹrẹ, ìwọ lọ sínú ìwé ìfihàn chapter 22 verse 2, wà rí pé ewé orí igi yóò sì máa ṣe ìwòsàn, wà rí ń bẹ̀. Nígbà tá bá ti ń lo èso tá bá fi ń jẹun àbí tá ń sè àbí tá ń lò fún nǹkan míì, ewé orí igi yẹn yóò sì máa ṣe ìmúláradá fún àwọn èèyàn, gẹ́gẹ́ bí ìwé ìfihàn 22 verse 2 bó ṣe sọ. Bákan náà, ẹ jẹ́ ká lọ sínú ìwé àwọn ọba ìkejì, ẹ jẹ́ ká lọ sí orí 4 ẹsẹ̀ 39. Tó bá kà lédè Yorùbá tí ò yé ẹ, nítorí Yorùbá ò fẹ́ dárúkọ herbs ń bẹ̀, wọ́n ṣàtú bákan bákan nítorí pé tó tu òun ti gba ẹ̀sìn ara wọn tán brainwash ni. Ṣùgbọ́n wọ́n lọ sí orí English, tó bá wá kà ní English yẹn, ìwọ náà wá fi ọkàn rẹ̀ kó fi ìhòòrò wípé ìjẹ́ Bíbélì tako herbs. Kí là ń pè ní herbs? Òun náà ni àwọn tewétegbò tá à ń lò. Tá bá tún kò ń bẹ̀ náà, ẹ jẹ́ ká tún lọ sínú ìwé àwọn ọba kejì náà. Ẹ lọ sí orí 20 chapter 20 verse 7. Ẹ rí ọ̀rọ̀ ìwé àtegbò herbs náà ẹ bá ń bẹ̀. Bákan náà, ẹ jẹ́ ká tún lọ sínú ìwé Genesis orí 43. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 11. Á tún bá ọ̀rọ̀ herbs náà á bá ń bẹ̀. So ibi tí ewé àtegbò tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ibi tí òrìṣà ká máa bọ èèyàn, ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n wá lè ṣàlàyé fún wa pé ẹ̀sìn tàwọn kò jọ mọ́ ìtàn yìí, báyìí ni ẹ̀sìn tí wọ́n ti bẹ̀rẹ̀ o. Ṣùgbọ́n nǹkan tí àkọọ́lẹ̀ Bíbélì tó ní nìyí lórí bí ẹ̀sìn bó ṣe bẹ̀rẹ̀. Ẹ̀sìn Islam ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Abraham tó jẹ́ bàbá ìgbàgbọ́ tó sì tún jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run. Ẹ̀sìn Christian, ẹ̀sìn Judaism, òun náà ó bẹ̀rẹ̀ láti orí Abraham náà. Bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn Christian náà ó bẹ̀rẹ̀ látorí Jésù nípa ọ̀rọ̀ Abraham náà ni. Ẹ̀sìn ìbílẹ̀ ó wá wà síwájú àwọn eléyìí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tó wà nínú Bíbélì bó ṣe lọ, tó sì ní proof. Nítorí story tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa mú wá nípa ẹ̀sìn ìbílẹ̀ ó lè má ní proof. Ó lè má ní proof pé bàbá kan sọ fún mi pé lẹ́lòmíì máa sọ. Àlàáfíà fún gbogbo ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹ bá wa share kiri káyé jíjà ẹ̀sìn. Allah òun náà ni God. Pásítọ̀ kan wà tí ó lókìkí tí gbogbo wa mọ̀. Ó ní èèyàn tí ó bá ń tọrọ bárà tó bá dárúkọ Allah kan máa fún lówó. Èmi ò sọ pé ó parọ́ o, ṣùgbọ́n ìjọ tí mo rí mọ́tò tó ń lọ sí church ẹ̀, àwọn mọ́tò tó ń lọ láti Àgbárá, mo rí pé mọ́tò kan wọ́n fi ń kó àwọn èèyàn lọ sí church náà. Wọ́n wá kọ orúkọ Ọlọ́run ní oríṣiríṣi èdè, wọ́n kọ sára mọ́tò náà. Mo rí pé Allah náà kọ síbẹ̀ gẹ́gẹ́ bí èdè Arabic. Wọ́n kọ Jehovah, wọ́n kọ El Shaddai, wọ́n kọ gbogbo orúkọ lédè oríṣiríṣi, wọ́n kọ Abasi, wọ́n kọ Shineke, wọ́n kọ gbogbo ẹ̀. Gbà tó wá dórí Arabic, wọ́n wá tún kọ Allah. Mo wá gbé alábòsí ni pásítọ̀ yìí. Ṣé bó sọ pé òrìṣà kan ló ń jẹ́ Allah? Bí ẹni tó bá forúkọ òrìṣà yẹn tó bá fi tọrọ owó, èèyàn ò gbọdọ̀ fún. Bọ́dà mi má tàn rẹ̀, ọ̀rọ̀ Muslim and Christian kò yàtọ̀ sí APC àti PDP. Kálukú ń roko sọ́dọ̀ ara ẹ̀ ni. Ẹnìkan náà, òun náà ní ẹ̀sìn Christian, Jésù ò mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ẹni tó bá dá nǹkan lẹ̀ náà kò ní mọ orúkọ tán bá padà pé tóun bá lọ tán. Ṣùgbọ́n àtòjú ayé Jésù
òun ló ti dálẹ̀ pé kó máa kọ́ àwọn èèyàn jọ tó sì ń kọ́ wọn pé tí n bá lọ tán ẹ máa ṣe báyìí. So Jésù wá mọ orúkọ Christian yẹn kò ní kankan ṣe, torí orí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tó máa ń jà sẹ́sìn náà máa dúró dé pé o lè proof pé Jésù lójú ayé Jésù ọmọ tó ń jẹ́ Christian. Ẹ dákun, ó mọ̀ o kò mọ̀ o, kí la fẹ́ gbà ń bẹ̀? Tí àwa kan tá bá kóra wa jọ ká wá sọ pé descendant of Awólọ́wọ̀, ká wá sọ pé family Awólọ́wọ̀ ni wá, àwa ń sọ òótọ́ bí bàbá náà ṣe ń sọ òótọ́, ṣó túmọ̀ pa burú là ń ṣe nítorí pé Awólọ́wọ̀ ò gbọ́ descendant of Awólọ́wọ̀ yẹn kò gbọ́ rí. So ẹ má jẹ́ ká máa àwọn nǹkan tí ò wúlò tí ò mú ìlọsíwájú kankan bá wa, ẹ má jẹ́ kó ẹkùn la máa jà sí nínú ẹ̀sìn. Bẹ́ẹ̀ sì ni irọ́ náà lọ́pọ̀lọpọ̀ ń pa, scam náà ni o, òǹgàn ò lẹ́sìn o, ẹ tó ń polówó fún ẹ ò lẹ́sìn o, ẹ tó ń condemn Muslim òun náà ò gbọ́ lọ́n gbọ́ o, ọlá pé ìjẹ àti mú ẹ ó wà níbi ẹ̀sìn lẹ ṣe bá ń bẹ̀ o. Tádánwò kékeré kan bá ba àbí táwọn ọmọ church ò sanwó dáadáa, ó máa gbàgbé àǹtakò Muslim, Christian gan ó máa fi gbá Bible dànù ni. Ṣùgbọ́n lá pé gbogbo ẹ̀ ń dùn ó ń dán fún nípasẹ̀ tó ń sọ, òun lẹ ṣe ń ba tó ń sọ. Ẹlòmíì tó ń condemn Christianity náà ọlá pé láwọn tó ń sponsor ẹ̀ ní mùsùlùmí tó ń fún lówó ni. Táwọn yẹn bá stop àti máa fún òun gangan fún rẹ̀, ó lè jẹ́ pé church ló máa padà lọ àbí kó lọ sí mosque tó yẹ pé nǹkan tó ń condemn yẹn inú ẹ̀ ló máa padà lọ. So ẹ má yẹ káwọn èèyàn máa brainwash wa. Ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́, àní rógun ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Èmi sọ tèmi o, ìwọ̀nba tágbára tèmi ká leléyìí.